àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn fìjà pẹ́ta lọ́sùn ládélèké bá ránṣẹ́ sáwọn ẹ̀ṣọ́ aláàbò. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ́ Adémọlá Adélèké ti pàṣẹ fún gbogbo àjọ ẹ̀ṣọ́ aláàbò nípìnlẹ̀ náà láti bẹ̀rẹ̀ ìwádìí kíákíá àti láti mú àwọn tó wà lẹ́yìn ìpànìyàn tí wọ́n fura pé ó ní í ṣe pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn nílùú Òṣogbo. Gómìnà náà tún sọ pé ìjọba òun kò ní nǹkan kan ṣe nínú ìṣẹ̀lẹ̀ náà rárá, bẹ́ẹ̀ ni àwọn kò mọ̀ sí i. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Ọláwálé Rasheed fi síta tí àwọn oníròyìn gbà nílùú Òṣogbo ní Ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́, Adeleke kìlọ̀ pé wọn kò gbọdọ̀ jẹ́ kí ìwà ìpànìyàn náà máa gbòòrò sí nítorí ipò tí ìpínlẹ̀ náà wà báyìí. Ó bẹnu àtẹ́ lu ìpànìyàn náà àti rúdurùdu tó tẹ̀lé, ó sì pe ìṣẹ̀lẹ̀ náà ní ìwà ìkà àti ohun tí kò gbọdọ̀ máa ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ṣe pàtàkì kí àwọn ìṣẹ̀lẹ̀ ìpànìyàn tí ẹgbẹ́ òkùnkùn fà ní Òṣogbo dópin kíákíá kí wọ́n má bàa tún ba ipò ààbò tó mẹ́hẹ tẹ́lẹ̀ jẹ́ sí i lẹ́yìn àwọn ìṣẹ̀lẹ̀ tó wáyé láìpẹ́ nípìnlẹ̀ yìí. Mú pé àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò láti ṣe ìwádìí jinlẹ̀ kí wọ́n sì mú gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìwà ìkà náà. Àtẹ̀jáde náà tún sọ pé ẹgbẹ́ òṣèlú Akọ́ọ̀dù sì wà nínú àkókò ìbànújẹ́ lórí ikú àwọn ọmọ ẹgbẹ́ kan tí wọ́n ní àwọn tọ́ọ̀gì òṣèlú pa ní àwọn ọ̀sẹ̀ tó lọ lọ́hùn-ún. Ó parí nípa ké sí àwọn aráàlú láti yàgò fún àwọn ìròyìn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀. Bákan náà ló rọ àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò láti ṣe ìwádìí pípé kí wọ́n sì gbé gbogbo àwọn tí ajere ìwà ìbàjẹ́ náà bá símọ́ lórí lọ sí ilé ẹjọ́.